ọjọ́ nípa ìpàdé kì í jìnnà ìpadàbọ̀ wa rèé lákọ̀tún sórí ètò wa ètò yín Àlàfọwọsówọpọ Kàrí Àyé OGBC 90.5 FM Ìbàrà nílùú Abẹ́òkúta ibẹ̀ láwà tá a ti ń kàn sí tá à ń dábí ẹdun tá à ń rọ̀ bí òwe Olumuyiwa Bamgbose lórúkọ tèmi ẹ wá nǹkan fìdílé o kájọ gbádùn ètò àpamọ́wọ́ owó àtàjèrè ọjà òní àsàn wá àlọ́bọ̀láyọ̀ ẹ̀kú kalẹ̀ ń bọ̀. Cooperative Limited ilé àgbà pátá ní ìpínlẹ̀ Ogun àwọn ni ó dàbí agbèrò fún gbogbo ẹ̀ka aláfọwọ́sowọ́pọ̀ alájẹsẹ́kù tó wà ní ìpínlẹ̀ Ogun OGSCOFED àwọn náà ni agbẹnusọ fún gbogbo ẹgbẹ́ aláfọwọ́sowọ́pọ̀ alájẹsẹ́kù alájumọsé níwájú ìjọba ìpínlẹ̀ Ogun àǹfààní aláìlẹ́gbẹ́ ló wà fún gbogbo ẹgbẹ́ tó wà lábẹ́ Ogun State Cooperative Limited ilé ìyá ẹgbẹ́ àgbà pátá ṣe ojúṣe rẹ̀ sí ilé ìyá ẹgbẹ́ àgbà OGSCOFED fún àǹfààní aláìlẹ́gbẹ́ àti àbójútó tó pẹ́ Ogun State Cooperative Limited ẹ̀kú iṣẹ́. ọ̀nà yẹn gan-an la fẹ́ mẹ́nubà lórí ètò wa tòní ẹ̀yin kọ́ yìí àlejò wa lórí ètò lónìí àwọn náà ti wà ń kalẹ̀ pẹ̀lú mi a gbádùn ara wa o bí èbó bí ti gbádùn tí àlejò wa ẹ káàbọ̀ sórí àkọ́tún ètò ẹ kí àwọn olùgbọ́ wa ní kìtì Àlàfọwọsówọpọ̀ kẹ́ ẹ jẹ́ kí wọ́n mọ̀ yín lẹ́kùnrẹ́rẹ́ ẹ káàbọ̀. Àlàjẹsẹku kò ní bàjẹ́ kò ní tọwọ́ tèmi náà bàjẹ́ láṣẹ Ìdùmarè. orúkọ mi ni Cooperative Otinwa Lanre Abraham mo jẹ́ ààrẹ ilé ẹgbẹ́ ọ̀nà àrà ní CMS Limited ní Sagamu bákan náà mo jẹ́ ààrẹ ilé ìyá ẹgbẹ́ ìkẹ́ Oluwa CMU Limited ní Sagamu tó wà ní Remo branch 1 bákan náà mo tún jẹ́ akọ̀wé fún Remo branch 1 ti OGSCOFED ẹ ṣé mo kí gbogbo ẹ̀yin ará lé. ẹ máa ṣeun o Cooperative Otinwa Ọlánrewájú Abraham ṣé mo gbà á. ẹ gbà ẹ sà. mo fẹ́ kí ẹ sọ fún wa ìdí pàtàkì tí ẹ fi dá ẹgbẹ́ Àlàfọwọsówọpọ̀ sílẹ̀ ìyẹn nìkan kọ́ o kí lorúkọ ẹgbẹ́ yín gan-an àti ilé ìyá ẹgbẹ́ yín báwo ló ṣe bẹ̀rẹ̀ ọdún wo ló bẹ̀rẹ̀ ẹ já wò ó. ilé ẹgbẹ́ títì mi gangan gẹ́gẹ́ bí mo ti dárúkọ ní àkọ́kọ́ òun ni ọ̀nà àrà Sagamu CMS Limited tí a ti dálẹ̀ ní bíi 25 years ago. ilé ẹgbẹ́ yìí jẹ́ ẹgbẹ́ tí wọ́n ti dálẹ̀ sẹ́yìn tẹ́lẹ̀ láti ọ̀dọ̀ bàbá mi my late dad tí wọ́n jẹ́ ògbóǹtarìgì nínú ẹgbẹ́ Àlàfọwọsówọpọ̀ bàbá ti tèmi gangan àwọn náà ló ṣe olùdásílẹ̀ ní láti dá ilé ìyàgbẹ́ wa náà sílẹ̀ tá à ń pè ní ìkẹ́ Oluwa Sagamu CMU Limited tí mo ní àǹfààní láti jẹ́ ààrẹ lẹ́nìí. ilé ìyá ẹgbẹ́ wa àti ẹgbẹ́ wa náà à ń ṣòwò à ń gbówó síta à ń ta owó à ń ra owó fẹ́gbẹ́ àtàwọn ọmọ ẹgbẹ́ tó dẹ̀ wà ń bẹ̀ náà ń jẹ àǹfààní ní ibẹ̀.
ẹ ṣe ibi tẹ́ sọ̀rọ̀ dé yẹn ló jẹ́ kí n rántí pé owó là ń tà owó là ń rà nínú ẹgbẹ́ aláfọwọ́sowọ́pọ̀. bẹ́ẹ̀ bá gbàgbé gbogbo tó jẹ́ wá lógún lórí ètò ìní ìgbáyé gbádùn àti ìdàgbàsókè tọrọ ajé ìgbèjì tó gbọ́ wa. bó bá wá rí bẹ́ẹ̀ àwọn ìdàgbàsókè wo lẹ ti mú bá ẹgbẹ́ yín láti gbà tẹ́ ti bẹ̀rẹ̀? oríṣiríṣi ìdàgbàsókè ló ti bá ẹgbẹ́ wa láti gbà tá ti bẹ̀rẹ̀. gẹ́gẹ́ bí àlàyé tí mo lè ṣe ní ráńpẹ́, a ṣẹ̀ṣẹ̀ dórí àléfà ní ọdún kẹta tí a fẹ́ ṣe àjọ̀dún lélẹ̀. ilé wa àti kọ ìdàgbàsókè ń bá gbogbo àwọn ẹgbẹ́ wa torí pé kò sí ọmọ ẹgbẹ́ tó fẹ́ yá owó tó rí yá. àwọn okòwò wa náà lọ déédéé. kò kẹ̀ sí ibi tí a ní àjọṣepọ̀ sí gẹ́gẹ́ bí àwọn cooperative apexes tí kò sí ẹgbẹ́ wa tí ò ṣaláìsí ní ibẹ̀ ní Ogun state ní o àti ní Remo ní àpapọ̀ tá à ń ṣe. ẹ máa ṣeun o ẹ ṣe ìyẹn fi hàn wípé ẹgbẹ́ yín ìlọsíwájú ń bá ẹgbẹ́ yín, ọmọ ẹgbẹ́ ń rówó yá, iṣẹ́ ajé wọn ń lọ déédéé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, àbí bẹ́ẹ̀ kọ́? ọ̀pọ̀ wọn pàápàá náà ni wọ́n ti ralẹ̀ wọ́n sì ti kọ́lé, iṣẹ́ ò tí ì rà wọn pàápàá. wọ́n tẹ̀síwájú àti gbogbo nǹkan tó ń dáwọ́lé ń lọ ní létòlétò. àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ẹsẹ̀ ọgbẹ́ máa lé sí o. àmín. aláfọwọ́sowọ́pọ̀ kò ní torí ẹnì kankan wá bàjẹ́ o. èmi náà ní bàjẹ́ o. ẹ ṣe ẹdùn rẹ. wáyé o ibi ìpàdé àpérò tá a mọ̀ sí summit èyí tó wáyé ní ìpínlẹ̀ Ògùn níbi tí àgbáríjọpọ̀ gbogbo ẹgbẹ́ aláfọwọ́sowọ́pọ̀ ní South West tí wọ́n ti péjú pésẹ̀ níbẹ̀ wọ́n ṣe àpérò lórí pàtàkì dídarapọ̀ àwọn ọ̀dọ́ mọ́ ẹgbẹ́ aláfọwọ́sowọ́pọ̀. bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́? bẹ́ẹ̀ni. ẹ ṣe mo fẹ́ kẹ́ ẹ ṣàlàyé àwọn àǹfààní èyí tí ó lè mú wá fún gbogbo ọ̀dọ́ tó bá tètè darapọ̀ mọ́ ẹgbẹ́ aláfọwọ́sowọ́pọ̀ nígbà ayé wọn. àǹfààní pọ̀ púpọ̀. ẹ ṣe àwò. ní àkọ́kọ́ àwọn tó ṣe agbátẹrù ètò national summit yẹn olóòtú kì í ṣe atọ́kùn kì í ṣe ti ilẹ̀ Yorùbá nìkan ti àgbáríjọ gbogbo Nàìjíríà, orílẹ̀-èdè Nàìjíríà ni láti north south náà ti wá síbẹ̀. wọ́n dẹ̀ sọ ètò jẹ́ ògidì ọ̀rọ̀ nípa ọ̀rọ̀ pé àwọn ọ̀dọ́ tí a mọ̀ tán dẹ̀ wà ní ọjọ́ orí láti 18 years sí 35 láti join alájẹsẹ́kù. ìdí pàtàkì tán fi ń sá ní pé ṣe náà rò pé bóyá bíi pé ẹgbẹ́ alájẹsẹ́kù àbí bá ṣe sọ pé ẹlẹ́gbẹ́ aláfọwọ́sowọ́pọ̀ àwọn àgbàlagbà nìkan ló wà ń bẹ̀, mi lè máa jókòó meeting. so ìdí nìyí tó fi jẹ́ pé látìgbà yẹn náà ti ń ké pẹ̀járe síta pé àwọn ọ̀dọ́ ẹ wá join ẹgbẹ́ alájẹsẹ́kù. àǹfààní dẹ̀ pọ̀ níbẹ̀ láti jẹ bíi ó máa ń jẹ́ kí èèyàn ní savings culture. bẹ́ẹ̀ni. láti máa fowó pamọ́. ó máa ń jẹ́ kí èèyàn kọ́ ẹ̀kọ́ bá ṣe ń ṣe àdarí nǹkan. ó máa ń jẹ́ kí èèyàn ní àǹfààní láti lè ṣe ẹ̀yáwó bákan náà fún ìtẹ̀síwájú okòwò wa àbí nǹkan mìta bá ń ṣe ní ibẹ̀. a tún ti wá rí i pé kí ẹgbẹ́ wa tó lè tẹ̀síwájú, ẹgbẹ́ alájẹsẹ́kù tán bá dálẹ̀ a gbọ́dọ̀ fojú wo nǹkan tó ń pè ní continuity. bẹ́ẹ̀ni. existing for a long time, perpetual títí. so ẹgbẹ́ tó bá ti jẹ́ pé àwọn àgbàlagbà ló ń wà ń bẹ̀ títí tó ti ń dàgbà tẹ́gbẹ́ ti ń pé 30 years 40 years 50 years tó bá ti sá àwọn ọ̀dọ́ láti continue láti tẹ̀síwájú nínú ẹgbẹ́ bẹ́ẹ̀ ẹgbẹ́ bẹ́ẹ̀ máa ń wá sí ìdánidúró àbí kó lọ máa ṣe òjòjò. nìdí nìyẹn tí àwọn Cooperative Federation of Nigeria fi pe àpéjọrò yẹn pé kí àwa sọ̀rọ̀ tí mo dẹ̀ lórí ọ̀fẹ́ àtàǹfààní láti wà ń bẹ̀ láti bá àwọn ọ̀dọ́ sọ̀rọ̀ nípa àǹfààní ribiribi tán lè jẹ nínú kán darapọ̀ àbí kán dá ẹgbẹ́ alájẹsẹ́kù sílẹ̀. ẹ ṣeun o Mr. Otinwa Cooperative Otinwa jẹ́ kí n ṣe bẹ́ẹ̀ yẹn. ẹ jẹ́ àwò báyìí báwo làwọn ọ̀dọ́ ṣe lè kópa tó nítumọ̀ nínú ẹgbẹ́ aláfọwọ́sowọ́pọ̀? ẹ wo ọ̀rọ̀ mi yẹn o, ipa tó nítumọ̀. ẹ ṣe àwò. ní àkọ́kọ́ bí ọ̀rọ̀ tí mo fẹ́ sọ jálẹ̀ lẹ́ǹkan alákọ̀ọ́kọ́ ọbẹ̀ ni pé kán darapọ̀ mọ́ ẹgbẹ́ alájẹsẹ́kù tí ó bá ń ṣe dáadáa. tó bá ń ṣe dáadáa. bẹ́ẹ̀ ni. ẹgbẹ́ alájẹsẹ́kù akó wọn jọ kó wọn jẹ. àbí àwọn tó jẹ́ pé wọ́n dálẹ̀ nítorí sára wọn tara wọn kí wọ́n darapọ̀ mọ́ láti bẹ̀ láti máa kẹ́kọ̀ọ́ alájẹsẹ́kù àti aláfọwọ́sowọ́pọ̀ nítorí pé tá bá ní kán ṣẹ̀ṣẹ̀ dẹ́gbẹ́lẹ̀ wọ́n lè ní kò tí ì yá wọn. gẹ́gẹ́ bí mo kẹ́rin máa ń sọ kẹ́ nínú alájẹsẹ́kù nǹkan tó ṣe kókó jù ni kí a sọ̀rọ̀ nípa ìdánilẹ́kọ̀ọ́ torí ó ní nǹkan tí ó pàtàkì tí ó tó kó nínú ẹgbẹ́ alájẹsẹ́kù. sọ tó má ti darapọ̀ mọ́ ní díẹ̀díẹ̀ náà máa mọ
irú nǹkan tí ẹgbẹ́ yẹn jẹ́ àti àǹfààní púpọ̀ tí wọ́n lè rí jẹ nínú ẹ̀. ẹ máa ṣeun o ẹ wá gbọ́ o oríṣiríṣi ẹgbẹ́ aláfọwọ́sowọ́pọ̀ ló wà o a ní àwọn alárajẹ a ní àwọn ẹgbẹ́ àfowópamọ́ yánilówó àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ irú ẹgbẹ́ wo gan-an làwọn ọ̀dọ́ wọn lè dá sílẹ̀ tí ó so èso rere ní gbogbo àwọn ọ̀dọ́ tó bá wà ńbẹ̀ ẹ ṣe àwò. ẹgbẹ́ pọ̀ tán lè dá sílẹ̀ ṣùgbọ́n màá kàn torí àsìkò wa màá mẹ́nu bà ẹgbẹ́ mẹ́ta péré. ní lọ́wọ́lọ́wọ́ báyìí àwọn ìjọba àpapọ̀ ní òkè wọ́n ń ṣe àgbékalẹ̀ nǹkan tá à ń pè ní financial inclusion àti unemployment. so nídìí èyí ẹgbẹ́ àkọ́kọ́ tí mo lè kọ́kọ́ dábàá fún wọn tí wọ́n lè farapọ̀ àbí tán lè dá sílẹ̀ òun ni ẹgbẹ́ àfowópamọ́ yánilówó tá à ń pè ní credit and thrift àbí society àbí cooperative multipurpose àbí cooperative investment CICS àbí ẹgbẹ́ tá à ń pè ní savings and credit society. ìdí nìyí pé wọ́n á lè tètè yára oníkálukú ló fẹ́ ṣòwò títí ẹ̀ ń sìn wọ́n lè tètè yára láti fi owó pamọ́ láti yá owó níbẹ̀. èyí tó tún ṣèkejì ń sìn tó jẹ́ à ń pè ní cooperative model tuntun ní ìsìn òun là ń pè ní worker owned cooperative. mo fẹ́ ká tan ìmọ́lẹ̀ sí worker owned cooperative sí dáadáa o. àwọn nǹkan tí. báwo la gbé kalẹ̀ kí ni wọ́n ń ṣe ń bẹ̀ báwo ni wọ́n ti ń ṣe é. worker owned model cooperative ó lè jẹ́ àjòjì sí wa ní ibí ṣùgbọ́n nǹkan tí àwọn ará ìlú òyìnbó sábà ń ṣe jùlọ nìyí láti fi jẹ́ kí nǹkan tá à ń pè ní unemployment kó kúrò. ìdílé lè etí a mọ̀ tẹ́lẹ̀ tá a máa ń pè ní worker oní salary earner tí wọ́n máa ń yọ owó ní ẹ̀yìn oṣù láti fi pamọ́. worker owned yìí àwọn ọmọ ẹgbẹ́ ló kárajọpọ̀ láti ṣe alájẹsẹ́kù yẹn. àwọn ọmọ ẹgbẹ́ náà ló jẹ́ òṣìṣẹ́ níbẹ̀ àwọn ọmọ ẹgbẹ́ náà ló ń gba sálárì níbẹ̀ àwọn ọmọ ẹgbẹ́ náà ló ń pín èrè ní ẹ̀yìn tí àjọ̀dún bó ṣe lọ rèé a lè kówó pọ̀ ká ní òkè o a fẹ́ máa ra kọ̀ǹpútà a fẹ́ máa ta kọ̀ǹpútà ó lè má rọrùn fẹ́yàn kan àwa akọ́ṣẹ́mọṣẹ́ ta ṣẹ̀ṣẹ̀ jẹ́ ọ̀dọ́ ta ṣẹ̀ṣẹ̀ ṣe tán school bóyá ọmọ computer science ni wá àbí a ṣe nǹkan tó jọmọ a lè kóra pọ̀ ká dá cooperative sílẹ̀ tá bá dá cooperative sílẹ̀ owó cooperative yẹn la máa fi gba ọ́fíìsì owó cooperative yẹn la máa fi ra kọ̀ǹpútà owó cooperative yẹn la máa fi develop software àbí nǹkan tá a bá ń ṣe ń bẹ̀ bákan náà iléeṣẹ́ cooperative ni àwa náà la máa ṣiṣẹ́ ń bẹ̀ à ń ṣiṣẹ́ à ń ta kọ̀ǹpútà à ń rèrè à ń jẹ́ ń bẹ̀ à ń túnṣe à ń ṣe software gbówó yẹn ṣe ń wọlé àwa náà a máa gba sálárì ń bẹ̀ ní ẹ̀yìn ọdún bá parí èrè tán bá tún declare níbẹ̀ pé a jẹ gẹ́gẹ́ bí surplus àwa ta ni shares tá à ń ṣiṣẹ́ ń bẹ̀ náà la máa jẹ́ sọkọtọ́ ń pè ní workers own cooperative society ó lè ṣàjèjì wa ní ibi ìbà ṣùgbọ́n mo ní lọ́kàn wípé tí a bá túbọ̀ tẹpá mọ́ta sọ́ta ṣàlàyé ẹ̀ dáadáa fáwọn ọ̀dọ́ wọn á rí ẹ̀kọ́ kan bẹ̀ wọ́n á dẹ̀ rí òye nípa ẹ̀ láti bẹ̀rẹ̀ torí mo nígbàgbọ́ pé òun ló rọrùn jù tí má jáde tí má sọ̀rọ̀ nípa ká ṣe ẹgbẹ́ alájẹsẹ́kù fún àwọn ọ̀dọ́ wa ní àwọn táwọn tẹ̀ tí ṣiṣẹ́ bó làwọn ti máa rí owó dá màá wá sọ fún yín pé ókè ṣe bí ẹ mọ̀ nípa services àwọn iṣẹ́ míì wà tó jẹ́ pé services ni bíi pé ká ṣe cleaning ká ṣàwọn nǹkan kan owó kékeré lẹ máa fi bẹ̀rẹ̀ àwọn nǹkan díẹ̀ lẹ máa rà ẹ lè ṣe nípa ti cooperative tẹ bá rí pé àti ṣẹ̀ṣẹ̀ máa dá ilé iṣẹ́ lẹ̀ kẹ tó gba ìwé ẹ̀rí ní CAC ó máa ṣẹlẹ̀ gbogbo èrè ibẹ̀ náà ẹ̀yin náà lẹ́kún máa jẹ́ tẹ bá máa dá sílẹ̀ sọ àwọn àlàyé tí mo lè ṣe nípa worker owned cooperative nìyẹn. ẹ ṣe mo rántí pé lọ́dún díẹ̀ sẹ́yìn bíi 1980 something a dá ẹgbẹ́ kan sílẹ̀ tá a pè ní Ogun State Workers Cooperative Investment Society àwọn salary earners ni wọ́n kóra wọn jọ láti Sagamu láti salary earners àwọn teachers and co àwọn ni wọ́n wà nínú ẹgbẹ́ yìí mo lérò pé níta ń wí yìí ǹjẹ́ ó jọmọ́ irú ìtàwọn ṣe ń gbà yẹn àbí bẹ́ẹ̀ kọ́. àwọn salary earners àbáwọn workers investment yẹn wọ́n ti níbi tán ti ń ṣiṣẹ́. bẹ́ẹ̀ni. nínú ibi tán ti ń ṣiṣẹ́ yẹn náà ti sọ fún wọn pé kán máa yọ iye báyìí nínú owó oṣù wọn ibi tán ti ń ṣiṣẹ́ ó yàtọ̀ sí àgbékalẹ̀ ilé iṣẹ́ ti cooperative yẹn bó tẹ̀ jẹ́ pé àwọn náà máa gbòṣìṣẹ́ wọ́n máa ṣe bẹ́ẹ̀ ìyàtọ̀ wà láàárín ilé yìí
sí workers own model cooperatives. Mo fẹ́ ká sàn ìmọ́lẹ̀ dáadáa sí workers own model cooperatives torí mo mọ̀ wípé ọ̀pọ̀ ọ̀dọ́ ni wọ́n máa nífẹ̀ẹ́ sí. Ẹ wá fún wa ní àpẹẹrẹ kan èyí tí ẹ̀ ń sọ nípa cleaning services wípé tí wọ́n bá kóra wọn jọ owó náà máa fi bẹ̀rẹ̀ báwo ni wọ́n ṣe máa ṣe. Ìdí tí mo fi sọ bẹ́ẹ̀ ni pé kì í ṣe pé èèyàn kan ló máa gbówó sílẹ̀. Ẹni tere èjì tere ọmọ ẹgbẹ́ kan lọ́tún lọ́sì á fún wọn láǹfààní láti tètè bẹ̀rẹ̀ ní ìbẹ̀rẹ̀ tó yẹ pé kò ní láwọn lógún púpọ̀ rárá. Ìyẹn fi hàn pé tí àwọn ọ̀dọ́ bíi 20 bá kóra wọn jọ owó tí wọ́n dá lóṣooṣù yẹn lẹ́yìn oṣù 6 ká sọ bẹ́ẹ̀ òun ni wọ́n fẹ́ kó jọ láti fi bẹ̀rẹ̀ irú n tá à ń sọ lọ́wọ́lọ́wọ́ yìí. Mo fẹ́ káwọn ọ̀dọ́ kí n tá à ń sọ yìí kó yé wọn yékéyéké ni mo ṣe ń là á lọ́yìn báyìí o. Now bí wọ́n bá wá bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ ó fẹ́ dàbí Rochdale Equitable Pioneers bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ 1844. Bẹ́ẹ̀ ni sà. Bí àwọn yẹn ṣe ní London England. That's right. Báwọn yẹn ṣe lọ́dún yẹn lọ́hùn bẹ́ẹ̀ náà ni àwọn tá à ń wí yìí náà tí wọ́n mọ̀ ṣe máa ṣe workers own model cooperative àbí bẹ́ẹ̀ kọ́. Bẹ́ẹ̀ ni sà. Bẹ́ẹ̀ ni sà. Ṣùgbọ́n ẹ jẹ́ ṣàfikún sí ti Rochdale yẹn àwọn Rochdale ṣí ṣọ́ọ̀bù wọn fún ará ìta náà láti wá rajà níbẹ̀. Bákan náà làwọn ọmọ ẹgbẹ́ wọn náà ní ipa tó ń kó tó ń rajà níbẹ̀ náà. Àwọn náà ni wọ́n jọ ń pín èrè ibẹ̀. Owó tí wọ́n kọ́kọ́ dá pàápàá pọ̀ nǹkan kan tí wọ́n dá £29 ló jẹ́. Owó yẹn náà ni wọ́n fi gba ṣọ́ọ̀bù o. Owó àwọn náà ni òṣìṣẹ́ bẹ́ẹ̀ o. Àwọn náà ni wọ́n ń rajà bẹ́ẹ̀. Ó fẹ́ jọmọ́ exactly. Ó fẹ́ jọmọ́ workers model cooperative. Yes. Ẹ jẹ́ ń dókè lọ́hùn náà ká tó tẹ̀síwájú ẹ kú kalẹ̀. Ogun State Cooperative Federation Limited ẹgbẹ́ àgbà pátá ní ìpínlẹ̀ Ogun. Àwọn ni ó dàbí agbóòrò fún gbogbo ẹ̀ka aláfọwọ́sowọ́pọ̀ alájẹsẹ́kù tó wà ní ìpínlẹ̀ Ogun. OGSCOFED àwọn náà ni agbẹnusọ fún gbogbo ẹgbẹ́ aláfọwọ́sowọ́pọ̀ alájẹsẹ́kù alájumọsé níwájú ìjọba ìpínlẹ̀ Ogun. Àǹfààní aláìlẹ́gbẹ́ ló wà fún gbogbo ẹgbẹ́ tó wà lábẹ́ Ogun State Cooperative Federation Limited. Ilé ìyá ìlà ẹgbẹ́ àgbà pátá ṣe ojúṣe rẹ̀ sí ilé ìyá ìlà ẹgbẹ́ àgbà OGSCOFED fún àǹfààní aláìlẹ́gbẹ́ àti àbójútó tó pé. Ogun State Cooperative Federation Limited ẹ̀kú iṣẹ́. Àlàfọwọsówọpọ Kàrí Àyé. Òṣìṣẹ́ ìjọba èrè ẹ̀ka ó máa jẹ́. Àwọn mọ́tò kò ní kí mọ́tò jà. Otinwa Abraham ṣé mo pè dáadáa? Wáyé o, mo fẹ́ kí ẹ tan ìmọ́lẹ̀ sí pàtàkì lílo ẹ̀rọ alágbèéká ọ̀ ayárabíàṣá ayélujára nínú ètò ẹgbẹ́ aláfọwọ́sowọ́pọ̀ èyí tá a mọ̀ sí digital cooperatives. Ẹ ṣeun atọ́kùn. Ní ìgbà tí ẹ mú ọ̀rọ̀ Rochdale gbà yẹn tẹ̀ sọ́lẹ̀ nǹkan ẹ rí pé nígbà yẹn ẹgbẹ́ ta gbọ́njúmọ́ ni consumer. Bẹ́ẹ̀ni. Lẹ́yìn yẹn nígbà tí àwọn bàbá wa tún mú cooperative wọ ilẹ̀ Yorùbá ń bí àtúngbójúmọ́ àwọn kòkó produce gbẹ̀dùn nìbàdàn báyẹn farmers gbogbo yẹn ló tún wáyé. Nígbà yẹn ayé tún kọjú sí ọ̀rọ̀ thrift and credit owó yíyá owó yíyá. Lẹ́yìn yẹn nínú owó yíyá yẹn àwọn orílẹ̀-èdè míì ti ṣe àgbékalẹ̀ tó jẹ́ pé ó ti tẹ̀síwájú ju bí ó ṣe wà lọ. Kí a tó dẹ̀ lè fa àwọn ọ̀dọ́ mọ́ra àbá fà wọ́n wá sí inú ẹgbẹ́ aláfọwọ́sowọ́pọ̀ a ní láti tẹ̀lé àbí nǹkan tí ó máa jẹ́ kí
àwọn náà lè láǹfààní láti máa bá wa ṣe dáadáa. Láyé ti tẹ́lẹ̀ títí dìsìn gan wàá pa gbogbo àkáǹtì wa gbogbo ìwé wa orí pépà láti ń ṣe. Láyé ìgbà kan ẹ máa rántí pé ṣe la máa ń sọ̀rọ̀ pé computerization lílo kọ̀ǹpútà. Ayé ìsìn dẹ̀ ti wá di ayé digitalization. Ìdí nìyí pé mo fẹ́ wà nínú ilé mi, mo fẹ́ gbé fóònù mi dání, mo fẹ́ gbé ẹ̀rọ ayélujára dání láti fi tẹ̀síwájú láti mọ nǹkan tí mò ń lọ. Ìdí nìyẹn tí ó fi jẹ́ dandan nísìnyí pé a fẹ́ akọ̀ a ní láti tẹ̀síwájú láti tẹ̀lé digitalization torí ó ní ọ̀pọ̀lọpọ̀ àǹfààní nínú. Àǹfààní yẹn gan la fẹ́ mọ̀ lórí ètò. Àǹfààní àkọ́kọ́ gẹ́gẹ́ bí ààrẹ ilé ẹgbẹ́ àti ilé ìyá ẹgbẹ́, àwọn èèyàn kan lè pè mí láàrin ọ̀sán àbí lẹ́yìn àárín òru ibi tí mo ti ṣiṣẹ́ tèmi pé ẹjọ́ ẹ bá mi wo lóònù mi tó kù. Ṣe ni màá ní láti dáhùn lóhùn pé ẹ pé mánéjà kẹ́lẹ̀ ti close àbí ẹ jẹ́ kó dàárọ̀ ọ̀la. Ṣùgbọ́n tó bá jẹ́ pé digitalization ló wà ń bẹ̀ tó ti input ẹ̀, àwọn olóyìnbó máa ń pè nǹkan ní onboarding, tó ti onboard gbogbo ẹgbẹ́ sínú ibẹ̀. Kedere ló máa mú fóònù àbórí kọ̀ǹpútà ẹ̀ tó máa wọlé sí ẹ̀rọ ayélujára láti wo oye shares tó ní, láti wo oye savings tó ní. Loan repayment ẹ̀ yóò lórí òkú. Bẹ́ẹ̀ni, personal ledger balances ò ní jẹ́ ṣòro fún gbogbo ìgbìmọ̀ láti rí. Èyí ni owó shares, savings, owó okòwò, owó ìfipamọ́, àtẹ̀yáwó lójú kan. Eléyìí tún máa ràn wá lọ́wọ́ láti tètè take a decision, láti tètè mọ̀. Ẹni tó apply fún loan tó ṣẹ̀ṣẹ̀ ń kọ lẹ́tà wá tá ti ṣẹ̀ṣẹ̀ ń di ọjọ́ ìpàdé láti dá loan, tó bá ti apply gbogbo ètò tó yẹ kán ti ṣe sínú ètò yẹn náà ti máa ṣe tí mo pè ní onboarding yẹn bíi email, SMS, wọ́n ti activate ẹ̀ síbẹ̀, wọ́n ti kó gbogbo ọmọ ẹgbẹ́ náà síbẹ̀ sórí ẹ̀. Ìyẹn la máa rí lẹ́sẹ̀kẹsẹ̀. Ọ̀rọ̀ káàṣì ló wà lọ́wọ́ treasurer, ó dìgbà tí manager bá ṣe àkáǹtì ká tó mọ̀ gbogbo yẹn ló máa kúrò torí tabakun ti ń wọlé láti máa rí ń bẹ̀. À ń parí ọdún gan, a ṣẹ̀ṣẹ̀ fẹ́ ṣèwé láti ṣẹ̀ máa kọ́ ṣe trial balance, ṣe IRE, ṣe balance sheet, gbogbo ẹ̀ ló máa separate ní kọ̀ọ̀kan. Tó dẹ̀ máa fara hàn lẹ́sẹ̀kẹsẹ̀ tí àwọn olóyìnbó ń pè ní online real time. Online real time. Lẹ́sẹ̀kẹsẹ̀ ní ibẹ̀. So àǹfààní lọ sùn àti a lè rí jẹ́ ń bẹ̀. Eléyà tún jẹ́ kí àwọn akọ́ṣẹ́mọṣẹ́ tún tẹ̀síwájú nínú lílo ẹ̀rọ ayélujára àti kọ̀ǹpútà. Bákan náà àwọn òṣìṣẹ́ wa ní ilé ìyá ẹgbẹ́ àgbà àtàwọn òṣìṣẹ́ wa náà ní ilé iṣẹ́ ìjọba pẹ̀lú gbogbo inú mi dùn pẹ̀lú gbogbo akitiyan àti tẹ̀síwájú tó ń ṣe fún ẹgbẹ́ lọ́wọ́lọ́wọ́ báyìí fún ẹgbẹ́ fún tẹ̀síwájú àti ìdàgbàsókè ẹgbẹ́ alájẹsẹ́kù. A lè rọ àwọn náà lọ́rùn láti tètè ṣe àkáǹtì ju bó bá ṣe wà nínú ìwé lọ. À lè polówó àwọn ẹgbẹ́ wa. Irú àwa a ṣe àwọn ẹgbẹ́ mi a ṣe àwọn ìlànà díẹ̀díẹ̀ láti jẹ́ pé àti embrace digital. Ayé àtijọ́ mi mọ nǹkan tó máa ń ti àwọn èèyàn lójú láti gbé ilé ẹgbẹ́ báyìí ni mo ń ṣe sórí Facebook wọn, sí orí social media wọn. Èmi máa ń ṣe ẹgbẹ́ ò ní digital banner láti lo WhatsApp, láti ṣe meeting, láti take decision lórí Zoom. Gbogbo àwọn nǹkan báyìí ló jákòjọpọ̀ nǹkan tá a lè pè ní digitalization tó dẹ̀ jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn orílẹ̀-èdè míì wọ́n ti ń wọ́n tẹ̀ ti ń lò. Mo ti ẹ̀ gbọ́ pé online cooperative ti wà, kí lẹ fẹ́ sọ ń pa ẹ̀? Nígbà tí mo ń sọ̀rọ̀ àwọn ẹgbẹ́ tí àwọn ọ̀dọ́ lè dá sílẹ̀ lẹ́gbà kan, mo ti dárúkọ méjì. Ó tún kù ìkan lọ́wọ́lọ́wọ́ tí à ń pè ó jẹ́ ẹgbẹ́ tuntun. Èwo nìyẹn o? Tá à ń pè ní Platform Cooperative Society. Platform Cooperative Society. Bẹ́ẹ̀ni. Ẹ ṣe àwò. Platform jẹ́ nǹkan tí a lè pè ní bíi virtue tí ó jẹ́ orí ibi tí àkójọpọ̀ táwọn ọ̀dọ́ lè lò láti fi ṣe ẹgbẹ́ alájẹsẹ́kù. Ìdí ni pé àwọn oríṣiríṣi nǹkan ló wà tó jẹ́ pé àwọn ọ̀dọ́ ń sìn wọ́n ń tà online. Wọ́n lè mú cooperative. Ẹlòmíì ń taṣọ. Bẹ́ẹ̀ni, wọ́n lè mú cooperative sí. Ọ̀pọ̀lọpọ̀ ẹ̀mí ìkẹ́ ló wà tó jẹ́ pé tí mi ìfẹ́ dárúkọ iléeṣẹ́ kankan ni tí àwọn máa jẹ́ bíi ẹni tó wà láàárín láti ṣe. Ọ̀pọ̀lọpọ̀ iléeṣẹ́ ló wà tó jẹ́ pé àwọn kọ́ ló ń ṣe ẹ̀rọ tí à ń lò láti fi kọ́ alágbèéká yìí àwọn kọ̀ọ̀kẹ́ ló ń produce ẹ̀ ṣùgbọ́n
àwọn ló wà láàrin tó ń tà tó ń jẹ́ káyé mọ̀. bẹ́ẹ̀ni. irú àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn àwọn iléeṣẹ́ míì náà dẹ̀ wà tó jẹ́ pé bóyá bíi ti à ń pè ní bóyá bíi àwọn taxi àwọn tó ń tajà tó ń jẹ́ bíi platform tó jẹ́ pé àwọn ọ̀dọ́ lè ṣe tó dẹ̀ jẹ́ pé kò ní sí wàhálà púpọ̀ pé wọn ní máa ríra wọn sójú. ṣùgbọ́n ó ṣe kókó máa ń tẹnu mọ́ ká ṣe pàdé o kò kẹ́sí bá ṣe lè ṣe pàdé lórí Zoom Team àbí Skype àbí gbogbo àwọn tó kù tí a ní máa fi àǹfààní láti máa jókòó láti ríra physical. bóòjú bẹ́ẹ̀ ni bóòjú ti general meeting bóòjú ti general meeting méjì ó wá kéré jù láàrin ọdún àbí mẹ́ta àti general meeting a lè ṣe kó jẹ́ physical kó jẹ́ tán pè ní offline a dẹ̀ lè ṣe tó máa jẹ́ pé online papọ̀ at the same time láti fi rọ̀ wá ní ọrùn. ẹ ṣeun Cooperative Otinwa Ọlárẹ̀wájú Abraham ẹ ṣé ẹ kú ohun. mo kàn fẹ́ bi í léèrè ìbéèrè yìí torí pé ọjọ́ ń rebi àná òun ni ká jẹran pẹ́lẹ́nu ṣùgbọ́n òfà ọ̀nà fún òun ni ò jẹ́ ẹ tó ṣe ń padà bọ̀ lẹ́ẹ̀kan sí o torí mo fẹ́ kí gbogbo àwọn ọ̀dọ́ tó láǹfààní láti máa gbọ́ wa lórí ètò yìí kí wọ́n jẹ àǹfààní rẹpẹtẹ lórí èyí tí a pè ní online cooperative. Kí ni àwọn ìdojúkọ ní ṣókí èyí tí ẹ̀ ń bá pàdé nínú ẹgbẹ́ tìyín àti pé kí ni ọ̀nà àbáyọ? Torí àsìkò ẹ jẹ́ kí n kàn mẹ́nu bà méjì. Alákọ̀ọ́kọ́ education a ní láti máa ṣe ìdánilẹ́kọ̀ọ́ lóòrèkóòrè wípé èèyàn ti gba owó lẹ́ẹ̀kan abẹ́ méjì kò ní kó má tún béèrè bíi tẹ̀síwò pa ó ti gbọ́ owó rìnnà kí ló dé ẹlòmíràn kan lè sọ kí ló dé báwo ló ṣe yọ èrè mi yìí kò yé mi báwo ẹ yọ owó èlé mi. Ẹlẹ́ẹ̀kejì ibẹ̀ ni àdójúkọ ta máa ń rí lórí ọ̀rọ̀ overdue loan láti gbà padà ṣùgbọ́n mo nígbàgbọ́ pé tí platform tí digital ìbá dé láwọn kọ̀ọ̀kan tá a máa bẹ̀rẹ̀ sí ní béèrè fún látọwọ́ ìjọba táwa náà bá ti ṣiṣẹ́ débì kan lè béèrè fún nǹkan báyìí ó láwọn nǹkan tó ń pè ní asset collateral BVN wa láti tètè béèrè láti sanwó àwọn kan báyìí lọ́lọ́run á fún wa ṣe àtúbọ̀ táyọ̀ bá tó wà àwọn ìṣàlàyé dáadáa ṣeun sá. Cooperative Otinwa Ọlárẹ̀wájú Abraham oh my God òun nìkan jẹ̀ràn pẹ̀lẹ́nu ó fa ọ̀nà fún ní òjẹ́ kídùn púpọ̀ ṣókí báyìí ni ọbẹ̀ ògè ní ìlàrídé lónìí lórí ètò wa ètò yín Àlàfọwọsówọpọ Kàrí Àyé ọpẹ́ pàtàkì lọ́wọ́ Samuel Ọdúnlẹ́yẹ mo dúpẹ́ pọ̀ lọ́wọ́ Cooperative Otinwa Ọlárẹ̀wájú èmi kan náà ni o ẹni yín èèyàn yín Olumuyiwa Bamgbose lórúkọ tèmi ẹ wò látún kẹ wò lọsí ire ni ẹ wò lẹ́yìn kẹ wò wájú ire ni ẹ wò lókè kẹ wò nsàlẹ̀ ire ni báwo ló ti tóbi tó kẹ̀kẹ́ Àlàfọwọsówọpọ kò mà ní bàjẹ́ ire.